tó fi wáyé bó ti wáyé. Mádàlì bàṣírí. Ẹlòmíì ó dé orí ipò tán àwọn tí wọ́n ń jọ ń bẹ lánàá yóò pè wọ́n ní nǹkan míì. Mádàlì bàṣírí. Àwọn ńláńlá tí bàbá wa ìmáàmù àgbà tí wọ́n ránṣẹ́ sí lọ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n pè mí náà ni. Mádàlì bàṣírí. Bó o lè yẹn ó ti gbọ́ ohùn ìmáàmù àgbà wa nílọrin tí ò ní jẹ́ wọn. Mádàlì bàṣírí mú wá kọ̀rọ̀ wà bàṣírọ̀. Kíkí tiwọn náà mo fi kí gbogbo àwọn afáwà tí wọ́n ń bẹ̀ ń kalẹ̀ tí àsìkò ní gbà mí láti máa dárúkọ torí ìjòkó tá a jòkó ń bẹ̀ yìí. Ìjọba tó ń faridun ala kulli mùsùlùmí. Mi ò ní gbàgbé àfáà mi tí wọ́n kọ́ mi lálùkùránì. Bàbá wa Sheikh Abdulrahim. Ìjọba tó ń faridun. Ẹ dákun ẹ bá mi wí bẹ́ẹ̀ dáadáa. Ìjọba tó ń faridun. Bí wọ́n bá ga tán kọ́ yàyàkúyà. Ìjọba tó ń faridun. Ó fẹ́ fàyà lójú ayé rẹ̀ ó tún fàyà lẹ́yìn nù. Ala kulli muslimin. Ọba ti mọ àwọn àfáà rẹ̀ mọ́ tó dá àwọn àfáà rẹ̀ mọ̀ mọ́. Ala kulli muslimin. Ẹ bá ń pariwo Allahu Akbar. Allahu Akbar. Ìjókòó wa ò pọ̀ kò pẹ́ púpọ̀. Àwa dárò ara wa ni. Àfáà wa tí wọ́n lọ. Sheikh Waliyullahi. Àsìkò tọ́lọ̀ ní wọ́n lọ náà ni wọ́n lọ. Allahu ta'ala anhu. Tó ní wá ń jẹ́ 41 days. Tí wọ́n lọ. Àbí? 21. Ta'ala anhu. Allahu Akbar. Allahu ta'ala anhu. Àfáà wa dáa púpọ̀. Ìgbà tí bàbá wa ìmáàmù àgbà tòní tí wọ́n jẹ tí wọ́n tán announce wọn báyìí. Àfáà wa tí wọ́n ṣaláìsí yìí ni wọ́n kọ́kọ́ sẹ́ndì congratulations sí mi. Allahu ta'ala anhu. Àti picture wọn. Wọ́n wá ṣe voice note sí abẹ́ rẹ̀ pé kódà àwọn ti wà ńlọrin báyìí. Allahu ta'ala anhu. Ni ìwọ́n fi ń wí pé mashayna mina dunya wa tamshi wara'ana al-maniyatu wal ajalu la tatagayyaru. مشينا من الدنيا وتمشي وراءنا المنية والآجال لا تتغيرون. مشينا من الدنيا èmi àti ẹ àárín láyé. Mashayna mina dunya wa tamshi wara'ana. Wa tamshi wara'ana al-maniyatu. Bẹ́ẹ̀ ni kú náà ṣe rìn lẹ́yìn wa. Wa tamshi wara'ana al-maniyatu wal ajalu. Wal ajalu la tatagayyaru. Àsìkò tó ní kálukú tí ń rìn wájú tí kú ń rìn lẹ́yìn rẹ̀ àsìkò tí kú ọ̀pá kò ní change. La tatagayyaru. Bóyá ẹ̀gbọ́n tí òun sá. Maniyatu wal ajalu. Àtèmi àtiwọ́ bá a ti ń lọ tá a bá ti jí lójoojúmọ́ bẹ́ẹ̀ ni kú ń tẹ̀lé wa. Wara'ana al-maniyatu. Ikú wa tẹ̀lé. ولي وصندوق لأسرار بيننا إلى القبر إلا بإذن من يتقهر. ولي وصندوق لأسرار بيننا. Ikú tẹ̀lé Waliyullahi. Waliyu wa sunduku.
Èkó ni wọ́n ń gbé. Ash-Shaykh Waliyullahi. Gẹ́gẹ́ bí àfáà Sàkámà ti wí pé ní mọ̀ bóyá Ìlọrin náà ń gbé àbíkú. Waliyu wa sundukul asirari bainana. Ikú wa tẹ̀lé wọn látòdìdí Èkó. Wa congratulation ìmáàmù tuntun wa tòní. Waliyu. Àsẹ́ni tí kú tẹ̀lé wa látẹ̀kó. Ṣé ẹni tí ó lóun lọ kíyàn fún ìdùnnú péyàn jẹ ìmáàmù tó wọ mọ́tò látòdìdí Èkó wá lọ́rin ṣé kò lálàáfíà? Waliyu wa sundukul. Ọlọ́ni wíwá tó wá pẹ̀lú àlàáfíà òun ni ọ kí ìmáàmù lóòótọ́ gbogbo ayé ó sì mà pọ̀ wá o àmókù rẹ̀ wọ́n gbé padà. Wa sundukul asirari bainana. Sundukul asirari tàbálẹ̀ yẹn mọ ó kọ́ Ọlọ́run tó jìnnà dáadáa tí bàbá mi Mọ̀lánà Amirul Jaysh tí wọ́n kọ̀nfàmù wọn kan tó kú pé ajíwọlé àgbákùnrin. Sundukul asirari. Abuyadan wa asiwadan. Bí bàbá ti máa pè wọ́n nù. Asirari bainana. Ọlọ́run ní máa bọ̀ wá kọ́ngrátì èèyàn. Ikú ni wọ́n fi pàdé wọ̀. Ìlàlí kọ̀bùrì ńlá bídìní máa yàtàkọ̀ àrùn. Láti Èkó wá lọ́rin, láti Ìlọrin padà sékò wọnú sàárè. Fọdún. Ẹ pariwo Ọlọ́run. Ìlàlí kọ̀bùrì ńlá bídìní máa yàtàkọ̀ àrùn. Fadum fi jinanil khuldi sunduko sheikhana. Ẹ dákun ẹ sàmí. Fadum fi jinanil khuldi. Aljanna gbére ni ọba wa fi wọ́n sí. Sunduko sheikhana. Li asirari esituruka lila uli musatiru. Li asirari esituruka lila uli musatiru. Sáà ni wọn ò mú kọ Ọlọ́run ni. Fadum fi jinanil khuldi. Àtẹni tó mú kọ Ọlọ́run, àtẹni tí ò mú kọ Ọlọ́run, ikú náà ni ó sàn kálukú mọ́lẹ̀. Fadum fi jinanil khuldi sunduka sheikhana. Gbogbo àwọn ńláńlá tí wọ́n jẹ́ mọ̀ bẹ́ẹ̀ wọ́n máa kú lójijì náà ni. Fadum fi jinanil khuldi. Téèyàn bá ti jẹ́ ẹ̀ṣà al-ikhtiyar òjijì náà lẹ́ gbọ́ kú wọn. Dum fi jinanil khuldi kunduka Samirun sheikhana. Najib nú àwọn tálámìláká ní Masari huwa mahir. Fadum fi jinanil khuldi. Ikú wọn òjijì ni. Dum fi jinanil khuldi. Aliyul Mustafa Mushiriko nú àwọn tí wọ́n máa physics gan láyé ni wọ́n kú lójijì náà ni. Waliyun wa sundukul asirari bainana. Ìlàlí kọ̀bùrì ńlá bídìní máa yàtàkọ̀ àrùn. Yahaya al-Mushidi ikú òjijì náà ni. Fadum fi. Ẹ kàn gbọ́kú wọn ìyẹn kàn gbọ́kú wọn lójijì náà ni. Fadum fi jinanil khuldi. Afáwọn àgbà Abu Hanifa an-Nu'man. Sunduka sheikhana. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mú wọn kúrò nílé wọn wọ́n sì lọ jù wọ́n sẹ́wọ̀n wọ́n sì kú sẹ́wọ̀n. Ní àsírọ̀rì turkalila olùmùsátírù. Bẹ́ẹ̀ ni al-Imamu Maliki òjijì náà la gbọ́ kú wọn. Iza kana mautul mari. Fi balidati akhi. Iza kana mautul mari fi balidati akhi.
دعته إليها حاجة فيطير إذا كان موت المرء في بلدة أخيه دعته إليها حاجة فيطير. wọ́n lè bí ọ sí lọ ní kó lọ kú sí Kánò. إذا كان موت المرء. ẹni tí wọ́n bí sílùú kan tí ò kú sílùú tán bí sí òun ni ajá kan ṣàgbé kúrò nílùú tán bí sí òun yóò lọ kú síbòmí. إذا كان موت المرء في بلدة أخيه. مولانا شيخ شاذلي ta ló gbà rẹ̀ wọn. إذا كان موت المرء. wọ́n ṣe wá sí njọ́ Monday wọ́n sì kú njọ́ Àlàmísì. إذا كان موت المرء. bí wọ́n ti bírú wọ́n ti kú nù. في بلدة أخيه. مولانا نقيب الأشراف àjọlọ Kánò ní 2003 ó lójú àwa ọmọ tá tẹ̀lé wọn lọ Kánò sẹ́ni tí ò lálàáfíà ó lọ Kánò. a lọ Kánò adé wọ́n lọ Mọ́lúdì Àbàtì wọ́n lo ara ń bẹ̀ wọ́n ṣe wá sí odò. كان موت المرء. Sunday rẹ̀ a lọ Àbàtì níjọ́ Sátidé májúmọ́ Sunday lẹ́yìn gbàtà adé láti Kánò. Sunday rẹ̀ wọ́n wá sọ́dọ̀ Sheikh Habib afáwa Habibullah Lágùdà. wọ́n ṣe wá sí mbẹ̀. كان موت المرء. Sunday ọ̀sẹ̀ tó tẹ̀lé ni mòlúdì àfàǹdà mòlúdì wa ń lọ ni. wọ́n ní àwọn sinmi níjọ́ Monday Tuesday Thursday a máa bọ̀ wá lọ́rin. a máa palẹ̀ mọ́ Ìlọrin ṣé ẹni tí ó sẹ́ni tó sick ṣé yóò lọ Kánò yẹn bọ̀ yóò ṣe àwọn wáàsí tí mo wí hùn yóò lóhun tó ń lọ lọ́rin. ńgbà tí ó dijọ́ Jímọ̀ wọ́n kú láyé. ẹ̀rí pé lójijì náà afásàlá ti kú kí ló ṣe wá afásàlá ti kú. bí irú wọn tí máa kú náà nù. كان موت المرء في بلدة أخيه. ó ṣe ohun tọ̀ yín mú. دعته إليها حاجة فيطير. مولانا الشيخ عبد اللطيف مكبرة. إذا كان موت المرء. wọ́n lọ wá sí wọ́n ń bọ̀ wá ajalè Ọlọ́run dé. كان موت المرء. kò rẹ̀ wọ́n ẹ̀dọ̀ ọ̀dọ̀ wọn. كان موت المرء. àwọn náà lọ lójijì la gbọ́ kú wọn bẹ́ẹ̀. كان موت المرء في بلدة أخيه. ẹ dákun gbogbo àwọn tá a bá máa pa kú ń yọkàn ẹ dákun ẹ bá ní Allahu Akbar. دعته إليها حاجة فيطير. wí bẹ́ẹ̀ masaya kókó nà kí sọ́lọ́hún ó lè kú at any time. كان موت المرء في بلدة أخيه. مولانا Sheikh Yasin lójijì náà wọ́n lọ. كان ṣé ó bá wọn. موت المرء في بلدة أخيه. wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tẹ́mi mà tí wọ́n mọ̀ tí wọ́n rí bí wọ́n ti rí òun tí wọ́n máa lọ lójijì fújìá náà ni. إذا bá كان a fa wàlíyù ti lọ yìí. موت المرء في بلدة. bàbá mi Àyìndé Amirul Jaysh àṣewáṣe Ramadan tán àtọ bàbá àtọ èmi fẹ́ lọ Kútọ́nù kí n lọ ṣe check-up lọ gbogbo wọ́n sì lọ Kútọ́nù ó kú ọ̀la tí wọ́n kú tán bẹ̀ẹ̀ mi láwọn ẹṣẹ́ kọ̀ọ̀kan ọ̀sẹ̀ tán kú ọ̀sẹ̀ tó tẹ̀lé ni wọ́n lọ sí Amẹ́ríkà. إذا كان موت المرء ọ̀sẹ̀ tí wọ́n kú في بلدة. ọ̀sẹ̀ tí ó tẹ̀lé ni wọ́n lọ Amẹ́ríkà káwọn tiẹ̀ lọ ṣe gbogbo àyẹ̀wò ara wọn. wọ́n á pè mí ní okùn ọ̀la tí wọ́n kú pétọ́ kò sí kírẹ́dìtì púpọ̀ lérí fóònù mi púpọ̀ mọ́ mo sì fẹ́ kọlù àwọn kọlù kan tó máa ń fóúnjẹ wọ́n ti máa wí ní ìbára wọn fóúnjẹ sínú kinní wọn fún mi
إذا كان Allahu Akbar. موت المرء في بلدة أخيه Mo bá fi káàdì 20,000 sí. Àṣà wọn sì níbẹ̀ bá ti sóore fún wọn lẹ́ẹ̀kan náà ni wọ́n máa dunnú wọ́n máa kí ọ ni. Àṣà Mọ̀lánà Amẹ́rù Jésù. Mo á expect pé kán pè mí pé àwọn ti rí i. Wọ́n á pè mí wákàtí kan wákàtí méjì ọ̀sán. Mo ní bóyá bàbá bísí. إذا كان موت المرء Wọ́n bísí. Bóyá wọ́n tó ń sùn àbáwọn. في بلدة Ìgbà tó di ìdájí ijọ́ kejì Khalifa wa tòní àti Ahmadu yìí àtàwọn ọmọ yòókù wọn bá wá jí wa bá mi nílé torí mi pa fóònù mọ́júmọ́ wọn bá ní bàbá Zainul Kadiriya ní ká máa bọ̀ wá sí Àjàṣẹ́ wọn á sì kí ni lájàṣẹ́ ẹni ká sáà máa bọ̀ mo bá gba fóònù mo bá bá wọn sọ̀rọ̀ wọn bá ní bàbá mo ní nà ẹ tí ì kú òní ń bolẹ̀ dé. إذا كان موت المرء mo ní kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ni ẹni ẹ sáà máa bọ̀ wá. في بلدة ṣé nǹkan kan ẹ máa bọ̀ أخيه tó láṣìírí olórí burúkú tójú rẹ̀ lọlẹ̀ dáadáa bàbá ti wà lóde ó kú níjọ́ kan. إذا كان موت المرء في بلدة أخيه ọmọ wo gbogbo nǹkan kéékèèké báyìí ni ojú eré ibú tí ń bẹ lérí rẹ̀ o. دعته wọ́n bò إليها kú níjọ́ kan ò sì ní lẹ́yìn. دعته إليها حاجة فيطير mo bá ní kò tún ju bí ìṣẹ́jú mẹ́rin bá tún pè wọ́n àti àmírù mọ́ ẹ jẹ́ ká máa lọ. دعته إليها akẹ́rẹ́ àwọn kò ń la ẹ ṣe bẹ́ẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní bàbá àní kò sí nǹkan kan ìgbà tí mo wá provoke wọn wọ́n ní aláàfáà dákú دعته إليها mo ní àfáà dákú yìí tí ẹ mo ní àfáà dákú bò wọ́n sì wá dákú àmírù Jésù. إليها a máa tún pa fóònù a tún lọ afẹ́ ìdógún sọ. دعته إليها bá tún pè wọ́n wọ́n ní bàbá ń bolẹ̀ dé iṣẹ́ tí ì dé ni wọ́n ní kí ló ẹ ti fẹ́ pa wá nù mọ́tò ẹni wọ́n bá ní oríṣiríṣi ìbára ni wọ́n sàn fún mi wọ́n bá tún ní ipe àníbi tá a gbé àfáà sí lánàá aláàrá àfáà ń bẹ̀ mọ́. دعته إليها حاجة فيطير mo ní ẹ rí wọn bẹ̀ mọ́ bò mo sọ àwọn àgbákò ọ̀rọ̀ sí wọn jọ náà ìmọ̀ pé bàbá mi ni tó ń bá wí mọ́. دعته ọlọ́mọ jà rí wàhálà. دعته إليها nígbà wọn wá parí ọ̀rọ̀ tán yányán wọn bá ní ẹ sáà tètè máa bọ̀ ká lè tètè padà sí Ìlọrin. حاجة فيطير àní ìran àfáà mọ́ àní ìran àfáà mọ́. دعته إليها ẹni tá a jọ sọ̀rọ̀ tá a jọ sẹ́ndì kírẹ́dìtì. àwọn náà Ìlọrin náà bí wọn sí wọn ò kú sí Ìlọrin ẹbí tán kú sí. دعته إليها bẹ́ẹ̀ ni irú ikú àfáà wà lẹ́yìn. دعته إليها حاجة فيطير mẹ́sẹ̀gì mi fún gbogbo wa tá a jẹ́ àfáà ẹja lọ lajú o àìlajú ń pa ọ̀pọ̀lọpọ̀ àwa àfáà àìní exposure ń pa ọ̀pọ̀lọpọ̀ àwa àfáà ntọ́lọ́wọ́n bá ṣe ní òṣèlú ntọ́lọ́wọ́n bá ṣe ní o lè dààmú rí ntọ́ ọba ń fẹ́ tí ọba ti sínú kádàrá Ọlọ́run. àfáà Wàlíyù gbìyànjú púpọ̀
Màtá àmì òjèṣì wa kú. Wọ́n wá dúró tilé àmì òjèṣì. Wọ́n dúró tilé Sàláàtì. Wọ́n dúró gan-an. Wàlíyọ̀ Bí ṣé wà ìṣára ti dúró. Wasundukul asirọ̀ Wọ́n dúró gan-an. ìdùnnà. Èmi ṣe gbogbo mi ò mà àṣírí kankan o. Ẹ̀yin aláṣírí lẹ wà ń kálẹ̀ yín tọrọ àṣírí lọ́wọ́ yín rí. Kò sì sẹ́ni kan tó lè sọ pé òun fún mi láṣírí kan rí nínú yín. Kódà ata alimarhum tí wọ́n lọ yìí wọ́n máa ṣàdúrà dé wọ́n lè ṣàdúrà wákàtí méjì fún mi lórí fóònù. Ilal qabri Nínú illa. àwọn àdúrà tí màá ṣe àmì rẹ̀ ní àdúrà ṣé wàlí wa. Ilal Torí kìí ṣe gbogbo àdúrà rẹ̀ náà la lè sàmì sí. Ilal qabri illa bidhni ma. Ìwọ tó ṣàdúrà fún wa tó bà wá jẹ́. Yataqaharu. Àdúrà ló lọ sí òsì ṣe pè sínú rẹ̀. Sáwọn èèyàn wá sàmì ìlú yìí o. Ilal qabri illa bidhni ma. Gbogbo gbà. Àdúà wọn ò ní nǹkan méjì mi àdúà. Fadum. Gbogbo nǹkan tí ń sìn jẹ́ la fáwọn àbàmúsọ lẹ́ẹ̀kan ń bẹ lọ́dọ̀ wọn. Dum fi jinanil khuldi. Lọ́nà kọ̀ọ̀kan tó ń kálukú bá gbà mọ̀ wọn. Sunduka shaykhana. Ntí wá ń wí ń pa àwa àfa ẹ dákun ẹja máa sùn. Olólókọ ọlọ́run kan fẹ́ máa fàájà. Ẹ ò ní pẹ́ tí ìwọ́nu kò tó. Wọ́n sì máa ṣayé lọ lẹ́yìn rẹ̀. Ká sì máa ń tá máa kó sínú. Wáàsí gidi ni o. Tí wọ́n bá gbé ọ lọ sọ́spítù ọ mọ̀ pé nǹkan tó ti bàjẹ́ lára rẹ̀ ti pọ̀. Ìwọ ọmọ torí èyí tẹ́kì ẹ̀. Iye ẹ̀ wò ní ọjọ́ ọmọ ẹ wàá gbọ́ pé ẹlòmíì pí. Wọn ò ní mọ̀ pé wàhálà ti dé. Bí mọ́tò tá ń lò tó máa jo ọ́ìlì rẹ̀ tó máa wo brake pad tó máa wo gbogbo ẹ̀. Ó níná tí máa tàn. Tí iṣu bá ti wà tètè lọ ẹ bá ń tẹ́kì ẹ̀. Púpọ̀ wa oògùn erí fífọ́ là máa fi wo náà rùn. Fadum fi Kò sì sí tí ń fàájú àìmọ̀ kan lọ. Ó dọ̀wọ́ wa a bá fẹ́ ríra wa pẹ́ làkàdíjà kùn lè láàfi ìṣiṣẹ́ lóòótọ́ o. Àmọ́ bàbá dá méjì èmi ara rẹ̀ yóò náà jà ń jọ kan. Fadum fi jinanil khuldi. Hakikatul qawl. Sunduka shaykhana. Ẹ dákun Ọlọ́run ní ṣe nǹkan. Badal isti'azati wal basmala. Inna Allaha indahu ilmu sa'a. Wa yunazzilu al-ghaytha. Wa ya'lamu ma fil arhami. Wa ma tadri nafsun maza taksibu gadan. Wa ma tadri nafsun bi ayyi ardin tamutu. Inna Allaha Inna Allaha alimun khabir. Indahu ilmu sa'a. Ọ̀dọ̀ Ọlọ́run lásìkò wà. Wa yunazzilu. Indahu ilmu sa'a. Bọ́ ọba ṣe wàhálà jù bẹ́ẹ̀ lọ bí ọba sínú àsìkò Ọlọ́run kọ́ déèyàn láyé ó lè dín kankan. Inna Allaha indahu ilmu sa'a. Wa yunazzilul ghaytha. Ọlọ́run ní rọ̀jò láti sánmà. Wa ya'lamu ma fil arhami. Ọlọ́run lémi mọ̀ máa ń tí mo dì sínú aláboyún. Wa ma tadri nafsun madha taksibu gadan. Ọlọ́run lémi Ọlọ́run ni mo máa ń tẹ́sẹ̀ tẹ́ fi là lọ́la. Wa ma tadri nafsun bi ayyi ardin tamut. Ibi tẹ́ni kọ̀ọ̀kan kù sí ẹnì kankan ọ̀mọ́ Ọlọ́run ló mọ̀. Àfa àwa Wàlíyù wọ́n kú òlékù wọ́n sì wá kú sí lọ́rẹ̀. Ma tadri nafsun. Níbo lèmi pẹ̀lú rẹ̀ náà kù sí. Bi ayyi ardin Níbo la kù sí. tamut. Gbogbo àwọn tá a wí pé wọ́n bí ń lọrin náà wọ́n kú sáwọn àyè káàkiri yìí ni. Níbo la kù sí. Ṣé ń tọ́ ń ṣe fúnra rẹ̀ sódò lójú pé o lè jẹ́ kí o ní long life. Ẹlòmíì torí pé ń wá nǹkan ń wáyé ń wá gbogbo nǹkan ó ti tójú bọ̀ ní tí ò yẹ kó tójú bọ̀. Ẹlòmíì tí ìdàgbà púpọ̀ arúgbó ti dé. Wa ma tadri nafsun bi ayyi ardin tamut. Ẹ máa wẹlé lómi máa gbà ọmọ ọdún mélòó ni wọ́n tó ń tẹ̀ báyìí. Ma tadri. Bí
yóò bá kí àwọn tó jù lọ náà yóò máa sọ wọ́n báyìí ni bí ọwọ́ dídìrín. Báyìí ọmọdún mélòó ni onísìn. Níjọ́ òsíjò. Náwùsùn bí ayé àrídì tẹ̀mút. Bá a bá fẹ́ lẹ́yìn tá a sì fẹ́ kí ilé wa ó da orogún ó sì máa dáwọ́ bú fún wa lẹ́yìn tá a bá lọ tán. Wọ́n lè ṣé òun ti lọ yìí. Kí làwọn owó yìí náà ní sí? Kí làwọn owó yìí náà? Àbáṣàkáwà kí ló náà? Kọ́ran kankan. Ṣé bí wọn náà ti kú tí wọ́n máa dá lẹ́yìn rẹ̀ nù? Má tadri nafsun bí ayé àrídì tẹ̀mút. Ọlọ́run nìkan ni kó bá wa mójútó ẹ̀yìn àbá wa. Torí wọ́n dá púpọ̀. Dídá tí wọ́n dá náà ni oníjàbúrò ṣe àwọn ọmọ wọn. Ní oníjàbúrò ṣe ẹbí wọn. Òkú àwa náà tá a jòkó tá a ṣerú eléyìí. Ó dá púpọ̀. Ọlọ́mọdé àtún dárú eléyìí. Mọ̀jà àjòkó ru eléyìí mọ́. Afagbára Ọlọ́run bẹ agbára Ọlọ́run. Afagbára wọn náà la tún fi bẹ̀ wọ́n pé Ọlọ́run bá wa fi wọ́n sínú aljannatul firdaus. Wassalamu alaikum wa rahmatullahi wa